Ẹ gbọ́ o, èwo nínú yín nítorí owú jíjẹ ló lọ gbáǹkó gbogbo obìnrin síta nítorí pé ó jowú, ó bílí pé wọ́n bóun fọkọ òun, wọ́n lẹ́ẹ̀ tún ti ṣe. Inú mi dẹ̀ wá dùn wípé àwọn obìnrin ní ìsìn gone are those days wọ́n máa celebrate ẹ̀sín àbí ìhòòhò obìnrin ẹgbẹ́ ara wọn. Ojú ti là, gbogbo wa ti gbọ́n. Ojú ti lágbájá, ojú ò tì mí, gbogbo yín ò jọ ní tìjú papọ̀ ni. Ẹ rò wípé nǹkan tẹ́ ẹ ṣe fún obìnrin tó jump into the lagoon lọ́jọ́sí, ẹ lè ṣe fọ́mọge Saida? Ẹ̀yin èèyàn wa, mẹ́wàá láká sọ̀rọ̀ nípa ìhòòhò ọmọge Saida tí ó ń trend ní orí social media. Ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí. Àǹtí ọmọge Saida, mi ò mọ̀ yín, ó dẹ̀ ṣeé ṣe kẹ́ ẹ má mọ̀ mí, but tí mo bá ní oore ọ̀fẹ́ gbà lójú àwọn èèyàn tán bá jẹ́ kẹ́ ẹ rí fídíò mi yìí, ẹ gbọ́ mi dáadáa. I won't judge you, I can never judge you, torí wọn ò bí èmi náà sínú ìjáàbù. Pé a tiẹ̀ tún wà lábẹ́ ìjáàbù gan, ó ní àwọn ẹ̀ṣẹ̀ táwa náà ṣẹ̀ tá à ń bẹ lọ́run kó dáríjì wá, kó dẹ̀ jẹ́ ká túbọ̀ mọ òun sí, ká páyà òun sí. Gbogbo àwọn tó dẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dẹ̀ máa analyze ọ̀rọ̀ yín tán máa láwọn tú àṣírí yín kálukú àbí tiẹ̀ lára. Ẹni rere kan kò sí. So let he who is without sin be the first one to cast the stone. Tẹlòmíì ó lè ní, tẹlòmíì abatẹnijẹ́ ni, tẹlòmíì ìlara ni, tẹlòmíì irọ́ ni, tẹlòmíì inú burúkú inú ni bíni ni. Bó ṣe lọ káàkiri nìyẹn. Nǹkan kan lẹ́kàn ṣe tó dùn mí. Èèyàn kan sọ wípé at 55 wípé kẹ́kílẹ̀ tún wá. Mo wo ẹni yẹn títí mo lẹ́ni yìí ò láròjinlẹ̀. Ẹ má bínú, mò ń tan fáànì. Mo wo ẹni yẹn títí mo lẹ́ni yẹn ò láròjinlẹ̀. Ẹ mọ̀dí tí mo ní kò fi láròjinlẹ̀, kò dẹ̀ gbọ́n. Obìnrin àbí ọkùnrin lè feel honey at the age of 70. It depends on how healthy you are. Tó o bá tọ́jú ara ẹ dáadáa, tó o ṣèkẹ́ ara ẹ dáadáa, tí gut ẹ wà healthy, tí gbogbo system ẹ wà healthy, tí wọ́n gan exercise body ẹ, you can still feel honey at the age of 70. It's all about living a healthy life. Ẹlòmíì ò tí ní 30, gbogbo hormones á ti collapse, gbogbo ẹ̀ á ti bàjẹ́. Gbogbo ẹ̀ á ti níbi tó bá ti ń jẹ junks, tó ti ń jẹ sugar, tó ti ń jẹ gbogbo ẹ̀. It's not about age, it's how well and how healthy you live. Ìyẹn bẹ́ẹ̀. Àǹtí Saida, mo padà sọ́dọ̀ yín, ẹ mọ ohun tẹ́ ẹ fi ṣe mí. Èmi ò rí fídíò yẹn o, but mo rí àwọn picture tán screenshot. Irú beauty yín yẹn at the age of 55. Bẹ́ẹ̀ ṣe rẹwà tó at the age of 55. Ó yẹ kán lọ gbé yín ká yálàyà èèyàn mọ́lé ni. Ọlọ́run, kán fi irú yín yìí kán fi ṣe second wife lásán. Kí bọ́dì yín yẹn, kí skin yín yẹn kó wá jẹ́ fún ọkùnrin kan. Ẹ nídìí láti máa fi ránṣẹ́. Ó yẹ kẹ́ ẹ gbé ká ọkùnrin mọ́lé ni. Kéèyàn kan wá lòun jowú yín, àsìyálé kó wá ju irú picture yẹn síta, àbí ẹ̀wọ̀n ló máa kú sí. But the problem with you socialites is, ẹ máa wò wípé ẹ fẹ́ ṣe ìyàwó keje. You don't want to be dragged. Ẹ fẹ́ sọnù. Ẹ fẹ́ kọkùnrin kan dà yín láàmú. Ẹ fẹ́ kọkùnrin kan. Ẹ wo irú shit yìí. Ẹ wo nonsense yìí. Kó fi yín ṣe ìyàwó lórí ìyálàyà ọmọ kan tí ò bá lẹ́kọ̀ọ́. Ṣé irú ẹni yẹn á wá lòun tún fóònù orí òun yín, òun wá gbé jáde? Ó dẹ̀ dùn mí, torí obìnrin yẹn orí ẹ̀ ò pé ni, torí ẹ̀ bá pé á mọ̀ wípé nǹkan tí ọkọ òun ti kówó lé, kíní tí ọkọ òun máa wá tìbọ̀ lábẹ́, wọ́n ti tìbọ̀ abẹ́ tó gbé síta. That same thing náà wọ́n tún sì máa fi wá bá sùn lálẹ́. Ó ṣeé ṣe kọ́kọ́ ẹ ti fún yín ní head, ẹnu yẹn ọkọ ẹ sì máa fi kíìsì ẹ̀. Dẹ̀ ó wá gbé tí ń síta nìyẹn.
kò ṣe mú tọkọ ẹ̀ náà kó fídíò ẹ̀ kó gbé síta. Advice kan lèmi kàn ní fún yín, tó bá jẹ́ pé lóòótọ́ obìnrin kan ló ń jowú tó ju ìhòòhò yín síta, ẹ má jẹ́ kó lọ scot free. Ẹ bá mi rán lẹ́wọ̀n. Tẹ́ ẹ bá ti mọ sọ́ọ̀sì ẹni yẹn, ẹ bá mi rán lẹ́wọ̀n. Tó bá dẹ̀ jẹ́ pé ọkùnrin yẹn náà ni kò ní right. We are not judging you. Though it's not right. What happened is not right. It's against our moral standard. But wèrè lóbìnrin tó bá wà nínú ìfẹ́. Mo máa ń sọ̀rọ̀ kan, kò sí obìnrin tí ọkùnrin ò lè tàn. No matter how strong, how influential, how, I don't know, how powerful you are. Tí obìnrin bá ti nífẹ̀ẹ́, we have become fools. So anything. Ìgbà míì gan obìnrin á ṣe nǹkan míì nínú ìfẹ́, á máa wò wípé, ṣé mi ni mo ṣe irú nǹkan báyìí? Aunty Saida, that beauty should be for a man. Ẹ má jẹ́ kí ọkùnrin kan máa gbé yín pamọ́ fún ìyàwó àbí kí ìyàwó kan bọ́ síta kó máa sọ pé irú yín gbọ̀kọ̀gbọ̀kọ̀. Ẹ lọ gbé ká ìyá láyà èèyàn mọ́lé. Mo mọ̀ wípé ohun tí mo sọ ìyá bí wọn nínú. Nǹkan tó máa ń fẹ́ rèé. Kán máa sọ wípé ó gbọ́kàn mi o. Ẹ fi ilẹ̀ kiri ká aṣẹ́wó ni o. Side chick ọkọ mi ni o. Wọ́n ò dẹ̀ fọkàn lọ́kàn balẹ̀ o. Olóṣì wọn oníranù àwọn náà tí ọkọ ò síta o. It's even a shame for you as a woman. You are beside your husband. Your husband is asking for the nude of another woman. Have you been sex-starving your husband? That means you're no longer attractive. That means you smell, you stink. Ọ̀pọ̀lọpọ̀ yín bẹ̀rẹ̀ bí àti gbogbo àti bá yé yín jẹ́. Ẹ ti bòde lẹ̀. Ẹ wá máa rùn bí òkú ajá, bí òkú ẹran. How do you want such man not to go out? Ṣé o mọ̀ bóyá ọkọ ẹ ti ń bọ ọmọge Saida kó tiẹ̀ jẹ́ kó ń fẹ́ òun ni? Tí yẹn ń sọ wípé rárá òun ò fẹ́ wàhálà tí ò fẹ́ náà lóde yìí. Ọmọge Saida, we are not judging you. At this difficult time, please, do not go into depression. Àrírú eléyìí a fi dẹ́rù bọ̀ lọ́rọ̀. You've learned your lesson and I know it won't happen again. But walk with your shoulder high. Raise your head straight. No woman in her right senses will judge you with this. And I hope that you know this is just a phase and it will pass. Gbogbo èèyàn, ẹ̀yin obìnrin, tẹ́ beautiful bí Aunty Saida tẹ́ dẹ̀ ṣì wà honey. This is a lesson. Grab your copy. Tọkùnrin bá tòsí yín, ẹ má sọ wípé ẹ fẹ́ kíyàwó ẹ̀ dá ẹ fẹ́. Àní kán gbèyàn ní gbọkọgbọkọ ó bẹ́tà gbogbo shit yìí sẹ́yìn. Ẹ lọ gẹ̀ẹ́sì káyà àwọn ọmọlé. Ẹ má jẹ́ kó máa pè yín ní side chick rọ side chick rà. Ẹ wò wọ́n máa ṣẹnu yàmàyàmá báyìí wọ́n á tún bú mi. Wọ́n á ní kí ló ń sọ tèmi yé mi. Irú ẹ̀sìn báyìí náà fẹ́. Irú pé kán máa fìyàn pa báyìí náà fẹ́. Bọ́ àwa ò kó yẹn jẹ o. Àwa ò gbọ́n yẹn mu. Àwa ò jẹ́ àmọ́ bóyá ẹni tó gbé fídíò gan jáde bóyá òun gan lálẹ́ táṣìírí ẹ̀ ò tí ì tú. Kọ́lọ́n dáríjì gbogbo wa. Kọ́lọ́n ṣe wa gbogbo wa kó fọ ọkàn wa kó mọ́. Kọ́lọ́n jẹ́ ká lè gbé ìgbé ayé tó mọ́ tó wu òun. We are all work in progress. Nobody should judge anybody based on this. Thank you very much. That is my submission. Ẹni tí ó bá tẹ́ lọ́rùn kò forí gbálẹ̀. Ìkan mẹ́wàá láká. Ṣé wàá lọ àjì? Sọ lọ àjì. Àṣírí ìkọ̀kọ̀ tiẹ̀ tó bò mọ́lẹ̀. Tó rò pa yóò rí. Ọlọ́run rí. Tí ìwọ náà wá tó sọ̀rọ̀ ẹni keyboard warrior tó ń type tó ń judge ọmọge Saida. Káṣírí tiẹ̀ náà tó tú. Torí àní judge ṣé wàá lọ túbá níwájú Ọlọ́run ní Káàbà. Hájímì kan tì ní kó lọ bá lọ. Wọ́n á fi ọ̀nà Ọlọ́run hàn. Wọ́n á sọ àwọn nǹkan kan fún ẹ. Wo so many side attraction. Prophetic medicine, lecture on Islam, tourism. Ẹ tún ṣe tourism gbogbo ibi tí àwọn èèyàn ò kí ń múyàn dé wọ́n á mú ẹ dé. Àárín àwọn òyìnbó náà máa gbé hòtẹ́ẹ̀lì yín sí o. Tó yẹ pé tẹ bá ti ń jáde báyìí ń wọnú aráàmù ni. Kì í ṣe lẹ́yìn. Ẹ lè wọ taxi kẹ́ tó dé. Ẹ máa rìn báyìí. Ẹ máa gbọ́ bọ́n ṣe ń pèrún báyìí. Ifá tí wájú hòtẹ́ẹ̀lì yín wọ́n máa tẹ́ ẹ ní báyìí táwọn ará tó wọnú aráàmù máa kírun. Wọ́n dẹ̀ ní kí n sọ fún yín wípé this time around tó o bá ti jẹ́ Mẹ́wàá Láká tó o bá ti sọ wípé látọ̀dọ̀ Mẹ́wàá Láká àwọn ò ní tètè cancel wípé the second week of December tí náà kàn sọ. Wọ́n ní